A kí ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò gbogbo àgbáyé. Ojú tẹ fi ń wò wò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wò ní di. Àníjọrí gbé sọnù bí ò ṣe bí ọmọ láṣẹ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Tẹ bá wò wá, ẹ máa rí i pé ìlú Ọ̀yọ́ gangan la wà báyìí. Kí ni ó gbé wa dé ìlú Ọ̀yọ́? Bí kò ṣe nípa iṣẹ́ ìṣẹ̀dálẹ̀. Àwọn iṣẹ́ kan wà tó jẹ́ wípé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ ni tó jẹ́ iṣẹ́ ilẹ̀ wa. Iṣẹ́ kan wá wà tàbí kí n sọ wípé iṣẹ́ pọ̀ jaburata ní ìlú Ọ̀yọ́ tó ṣe wípé ó bá Ọ̀yọ́ pilẹ̀ ní. Bí àpẹẹrẹ, ọ̀kan lára rẹ̀ ni iṣẹ́ ìṣọ̀nà yìí. Ẹ rí wípé ẹyẹ mi ò fapá kan fò. Bàbá mi kan bẹ ní ẹ̀gbẹ́ mi bí ẹni iyì ẹni ẹ̀yẹ ni wọ́n. Bẹ́ẹ̀ sì ni onímọ̀ ni wọ́n nínú iṣẹ́ tí à ń pè ní iṣẹ́ ìṣọ̀nà. Bàbá kẹ́mi yóò gùn fún wa sà. Ẹ dákun, ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ mi ni Abdulateef Adélọ́wọ̀ láti agboolé Ọ̀túnṣọ̀nà ní Ọ̀yọ́ Aláàfin. Ẹ̀mí yóò gùn fún wa. Gẹ́gẹ́ bí ilé Ọ̀túnṣọ̀nà torí ìgbà táwa náà débi a rí welcome to Ọ̀túnṣọ̀nà compound. Iṣẹ́ ìṣọ̀nà yìí, ǹjẹ́ iṣẹ́ tó ṣe wípé ó bá ìlú àbí ká sọ wípé ṣé iṣẹ́ tó bá ìdílé yín pinlẹ̀ ni? Ẹ dákun ẹ là wá lóye lórí ẹ̀. Iṣẹ́ ìṣọ̀nà iṣẹ́ tí ó bá ìdílé wa pilẹ̀ ni. Náà ló kọ́ wá fi ń jẹ́ ilé Ọ̀túnṣọ̀nà. A bẹ̀rẹ̀ àwọn bàbá wa láti tijọ́ tírù mi yóò lè rántí pé ibi tí wọ́n ti ṣẹ̀ wá ní torí ká gé kúkú látọ̀yọ́ lé ní iṣẹ́ ọ̀nà ti bẹ̀rẹ̀. Iṣẹ́ ọ̀nà wa dẹ̀ ni tó bẹ̀rẹ̀ kí ṣe pé ó dá bẹ̀rẹ̀. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú ṣíṣe pẹ̀lú Aláàfin nígbà wáṣẹ̀ náà ni. Torí náà la fi ń pè wá ní Ọ̀túnṣọ̀nà Aláàfin. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ẹ̀ṣọ́ tí ọba máa ń lò nígbà wáṣẹ̀, àwọn oníṣọ̀nà ni wọ́n máa ń ṣe. Tó sì wà ní ìtàn bẹ́ẹ̀ di òde òní náà pẹ̀lú àwọn ojúṣe kọ̀ọ̀kan tí a máa ń ṣe pẹ̀lú tó bá ti ń jẹ mọ́ Aláàfin náà ni iṣẹ́ wa. Ẹ ṣe é pẹ́ fún wa sà. Ìbéèrè mi tún ni wípé kí gangan ni à ń pè ní iṣẹ́ ìṣọ̀nà gangan gẹ́gẹ́ bí iṣẹ́ àjogúnbá yín? Iṣẹ́ ìṣọ̀nà jẹ́ iṣẹ́ tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú ẹ̀ṣọ́. Lára rẹ̀ ni tìǹtìmù táwọn ọba máa ń lò, ìgbẹ́sẹ̀sí àti ìjókòó. Ara rẹ̀ ni iṣẹ́ abẹ̀bẹ̀ tí wọ́n máa fi ń fẹ́ àwọn ọba lára. Wọ́n sì tún máa fi ń ṣẹ̀ṣọ́ sí ara ilé. Báńbáńbáńbáń lóríṣiríṣi ni iṣẹ́ ọnà wà fún. Òbí wà tó jẹ́ pé nǹkan ìṣúra táwọn bàbá wa máa ń lò, oníṣọ̀nà náà ni ó rán. Wọ́n rán oníṣọ̀nà, á rán òǹdè, á sì bàǹtẹ́ olóríṣiríṣi tó jẹ́ bí iṣẹ́ ìṣọ̀nà tí a máa ń ṣe. Ó pọ̀ lóríṣiríṣi. Iṣẹ́ yẹn pín yẹlẹyẹlẹ tó jẹ́ pé awọ la máa fi ń ṣe. Ara iṣẹ́ ìṣọ̀nà náà ni iṣẹ́ tó tún ní í ṣe pẹ̀lú nǹkan ìbílẹ̀ bí iṣẹ́ àwọn oníṣẹ̀ṣe bí ilé orí ni, igbá àyà mi ni, àpò àbìrà ni, lóríṣiríṣi ni iṣẹ́ yẹn wà. Igbá náà wà, à ń ṣe igbá Ajé, à ń ṣe igbá Ọ̀ṣun, à ń ṣe igbá Ọbàtálá, lóríṣiríṣi ni iṣẹ́ ó wà fún iṣẹ́ ìṣọ̀nà bó ṣe pọ̀ lọ lóríṣiríṣi ni. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀mí yóò gùn fún wa sà. Ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni pé ìgbà wo gangan ni iṣẹ́ ìṣọ̀nà pilẹ̀? Báwo ni iṣẹ́ ìṣọ̀nà ṣe bẹ̀rẹ̀? Mo ti sọ ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé iṣẹ́ ìṣọ̀nà ó pilẹ̀ tírù mi yìí tí n lè sọ pé mo sá mọ̀ pé nígbà wáṣẹ̀ ó pilẹ̀ látọ̀yọ́lé. Nígbà tọ́yọ́ ń bẹ ní Ọ̀yọ́lé. Iná ni wọ́n wá rìn títí tán fi dé Ọ̀yọ́ tá a wà ní ìsìn. Torí ibi t'Áláàfin bá ti ń lọ ni àwọn oníṣọ̀nà máa ń bá wọn lọ. Iṣẹ́ ìṣọ̀nà pilẹ̀ láti ibẹ̀. Ẹ sì mọ̀ pé àwọn ará jọ́hun kálukú ní máa ronú ní ó jẹ́ ọgbọ́n àtinúdá. Ọgbọ́n àtinúdá àtàwọn bàbá wa ń gbà yẹn, ìníṣẹ́ ìṣọ̀nà yẹn. Kí ni iṣẹ́ ọwọ́ tá a máa ṣe o? Àbí láti ibi táwọn náà ti ń bọ̀ tán fi dọ́yọ̀ọ́lé o? Iṣẹ́ náà ni a mọ̀ pé wọ́n ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìṣọ̀nà. Ẹ ṣé é pẹ́ fún wa sà. Ìbéèrè mi tún ni wípé
gẹ́gẹ́ bí oníṣọ́nà tí ó sì ṣe pé iṣẹ́ àjogúnbá ni, ǹjẹ́ àyípadà ti dé bá a gẹ́gẹ́ bí ọ̀làjú tó ti wà nísìn tó ṣe wípé àyípadà ń bẹ fún àwọn iṣẹ́, tí àyípadà wà fún iṣẹ́ ìṣọ̀nà àbí kò sí àyípadà kankan fún un? Àyípadà wà fún iṣẹ́ ìṣọ̀nà torí ní táwọn bàbá wa ń lò láyé ìjọ́sí à ń lò ní ìsìn náà, but àyípadà kọ̀ọ̀kan tó wà fún ni pé lẹ́yìn pé ńgbà wá sí àwọn bàbá wa ò kàwé, most of our tájọ́ ọmọ wọn ń sìn àkàwé, àwọn ò post iṣẹ́ sórí mẹ́díà, àwọn ọmọ ń post iṣẹ́ sórí mẹ́díà pé iṣẹ́ ìwà ní mọ́ jẹ́ káwọn èèyàn tó mọ̀ pé iṣẹ́ ìwà ní ìsìn àwọn àyípadà kọ̀ọ̀kan tó dé ẹ̀kọ́jú ti là gbà tí civilization sì ti lè ti wà àwọn àyípadà kọ̀ọ̀kan ti bá àwọn iṣẹ́ wa, àmọ́ táwọn bàbá tó ṣe é lẹ̀ náà là ń to aṣọ lé o, kì í ṣe pé bóyá àyípadà náà rẹ́rẹ́rẹ́ o, ní tí wọ́n ti ṣe é lẹ̀ látàyè ìjọ́sí láwọn design tí wọ́n fi lẹ̀ kọ̀ọ̀kan lákàn ń dọ́gbọ́n amend ńbẹ̀ táǹkàn dọ́gbọ́n tún ṣe níbẹ̀ kí mọ̀mọ́ fi ègbó níbi ìbéèrè Yorùbá pé àwọn nǹkan kọ̀ọ̀kan lákàn tún ṣe níbẹ̀ tó jẹ́ wípé a lè pélé ìbọ̀ tí wọ́n ti fi lẹ̀ náà ni ti background wọn náà là ń lò ìsìn. Ẹ ṣeun, ẹ pẹ́ fún wa. Ìbéèrè tí mo tún wá fẹ́ béèrè ni wípé àwọn ohun èlò pàápàá jùlọ bíi àwọn nǹkan tó ṣe wípé òun lẹ fi ń ṣiṣẹ́, ǹjẹ́ àyípadà ti dé báwọn nǹkan náà tó ṣe wípé bóyá a ti rí ẹ̀rọ tó ṣe wípé èèyàn tó jẹ́ ẹ̀rọ tuntun bíi àwọn ẹ̀rọ ìgbàlódé tó ṣe wípé wọ́n lè lò láti fi ṣe àwọn iṣẹ́ ìṣọ̀nà yẹn? Iṣẹ́ yẹn kò sí ẹ̀rọ tó lè ṣe é pé sí abẹ́rẹ́ sí ọwọ́ ni púpọ̀ nínú nǹkan tá a dẹ́wọ̀n pé ń ṣe pé gbogbo ẹ̀ náà ni a lè lo machine fún pé machine ó wá bá wa ṣe irú èyí tí mò ń ṣe lọ ní ìsìn machine ò lè ṣe bí ilé orí tí mò ń ṣe machine ò lè ṣe kò possible a máa mú owó ẹyọ lọ́yọ̀ kọ̀ọ̀kan àmọ́ dé mára tí a bá ń ṣe ni so iṣẹ́ yẹn kò ń ṣiṣẹ́ tẹni tí ó máa ń kánjú ò lè ṣe kò sáyípadà kankan lórí ọ̀rọ̀ pé bóyá ẹ̀rọ ìgbàlódé ó lè bá àwọn èèyàn lò wá kódà tí mú àwọn awọ tá à ń lò a rò pé bóyá gbà kan wọ́n sọ pé machine kan wà tí ọmọ ṣe awọ ẹ pé kò ní máa jẹ́ kínní nígbà yẹn wọ́n try rẹ̀ but kò fi gbogbo ara dàbí awọ tí à ń fọwọ́ ṣe nísìn. Ẹ ṣe ẹ pẹ́ fún wa sà, ẹ dákun láti fi kásẹ̀ gbogbo ẹ̀ lẹ̀, ǹjẹ́ yàtọ̀ sí wípé iṣẹ́ ìṣọ̀nà ilé orí pé àṣelé orí láwọn ọ̀làjú wọ́n ṣe àpò àbìrà wọ́n ṣe abẹ̀bẹ̀, ṣé nǹkan tó jẹ́ bíi nǹkan bá bíi adé orí abẹ̀bẹ̀ àpèrè ọ̀bà, ṣé àwọn nǹkan tó ṣe pé ẹ lè ṣe iṣẹ́ ìṣọ̀nà sí lára nù tó jẹ́ nǹkan tó mú ẹwà dé bá ọba bí àwọn nǹkan míì tún wà ní ààfin tí tó ṣe wípé ẹ lè ṣe iṣẹ́ ìṣọ̀nà sí tí ó tún mú iyì àtẹwà fún ọba? Ìbéèrè àkọ́kọ́ nù. Ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni wípé ǹjẹ́ ní ààfin gẹ́gẹ́ bí ìtàn ṣe fi yé wa wípé iṣẹ́ ìṣọ̀nà jẹ́ iṣẹ́ tó bá ìlú yìí pilẹ̀, ṣé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníṣọ̀nà ṣé ẹ ní oyè tàbí ibi tó múnádóko bóyá àyè tó múnádóko fún yín ní ààfin ọba ìlú Ọ̀yọ́ bí? Ẹ ṣe àkọ́kọ́ ìbéèrè ni pé ṣé iṣẹ́ ìṣọ̀nà mú ẹwà a tún lè dára sí nǹkan míì yàtọ̀ sí adé yàtọ̀ sí abẹ̀bẹ̀, kò sí nǹkan tá a lè dára sí ní ààfin ọba. Ẹ máa wo ìtẹ́ tí wọ́n máa ń tẹ́lẹ̀ tí bàbá máa ń gbẹ́sẹ̀ lé tí aláàfin máa ń gbẹ́sẹ̀ lé ẹ rí i pé orí kìnìún ni awọ tí wọ́n lò oníṣọ̀nà ní òòrùn awọ yẹn tí ò fi ní jẹrà tí ò fi ní bàjẹ́ tí ò fi mọ wà ń bẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n ṣe ṣe yẹn ara ṣẹ́ wa nìyẹn ó dẹ̀ ní báwọn bá a ṣe máa ń ṣe tó fi jẹ́ pé awọ yẹn kò ní jẹrà iṣẹ́ ìṣọ̀nà ni ara nǹkan tá a tún máa dára sí ni. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lórí pé ìjẹ́ ilé ọ̀tún ìṣọ̀nà àbí iṣẹ́ ìṣọ̀nà ká mọ̀ tẹ̀ pé iṣẹ́ ilé torí iṣẹ́ ilé ló bí iṣẹ́ ó kọ́ ilé ni wọ́n fi ń pe iṣẹ́ ìjà nípa kan tá à ń kó nínú ààfin ilé wa lóyè tá à ń jẹ nínú ààfin ọ̀tún ìṣọ̀nà mo sọ bẹ̀rẹ̀ pé ọ̀tún ìṣọ̀nà aláàfin alóyè tá à ń jẹ tí ọba bá jẹ gbogbo ń tó jẹ mọ́ adé tí ọba máa dé ọ̀tún ìṣọ̀nà ló máa mójútó tí ọba ọba sì ṣe nǹkan kan níbi adé
wọ́n ránṣẹ́ sí Ọ̀tún Sọ̀nà pé Ọ̀tún Sọ̀nà ẹ wá, torí a ní ká nínú ààfin tó jẹ́ ká tí a sì níyà tí máa jẹ́ pé ìyá tiwa náà nínú àwọn ayaba tí a máa lọ bá pé ìyá àwọn Ọ̀tún Sọ̀nà. Ẹ mọ̀ pé nínú ààfin oríṣiríṣi ká pọ̀, kálukú ló dẹ̀ ní ìyá ní àwọn ilé tó ní ojúṣe tí wọ́n ń ṣe ń bẹ. Àwa náà ní ìyá nínú ààfin tí a máa lọ bá wọn ń bẹ. Bí mo ṣe kéré mọ lọ́jọ́ orí náà, àìmọye nǹkan tó jẹ́ pé àwọn bàbá wa wọ́n mú wa lọ sínú ààfin láti lọ tún ṣe lára adé, pàápàá jùlọ lára àwọn ìgbà tí ọba bá fẹ́ máa ṣe àwọn àjọ̀dún kọ̀ọ̀kan, bí àwọn àjọ̀dún ọba ó lò ṣẹ̀ṣẹ̀ fún adé ṣẹ̀ṣẹ̀ fún ni, wọ́n ṣòṣòkò ni, àwọn àjọ̀dún oríṣiríṣi báyìí Ọ̀tún Sọ̀nà wà ń bẹ láti lè gbé adé tí ọba òde jáde, tọ̀rọ̀ Ọ̀tún Sọ̀nà ní ọ̀wọ́nú ká àti adé wá láti gbé jáde. Tí wọ́n bá dẹ̀ ṣe ààbò adé ni, á ṣe nǹkan kan ni Ọ̀tún Sọ̀nà ní mọ́ wà níbi tí wọ́n ti bọ adé. Ọ̀tún Sọ̀nà gan ní mọ́ bọ adé tí ó jẹ́ ti Aláàfin nígbà wáṣẹ̀ di àsìkò tá a sì ń sọ yìí náà, Ọ̀tún Sọ̀nà náà ní máa ń ṣe. Ìbéèrè tí mo fẹ́ fi parí gbogbo ìbéèrè ni pé ǹjẹ́ ìdojúkọ tiẹ̀ wà nínú iṣẹ́ yìí? Pàápàá jùlọ ǹjẹ́ a tiẹ̀ rí àwa èwe ìsìn bóyá inú wa tiẹ̀ dùn láti wá kọrú iṣẹ́ ìṣọ̀nà báyìí? Ìdojúkọ ó pọ̀. Lára àwọn ìdojúkọ ni ẹ rí pé mo sọ pé nígbà wáṣẹ̀ àwọn bàbá wa kò sí pé lẹ́yìn pé wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú Aláàfin bí báyìí á ṣiṣẹ́ pẹ̀lú bàbá o. Tí bàbá bá ń lọ sóde wọ́n ránṣẹ́ s'Ọ̀tún Sọ̀nà alójúṣe. Àmọ́ ìdojúkọ wa náà ju pé iṣẹ́ yóò ìpolongo rẹ̀ síta ọ̀pọ̀ nígbà táwọn bàbá wa ń bẹ. Àmọ́ nísìn ó ti pọ̀ táwọn èèyàn ti mọ̀ pé iṣẹ́ ìṣọ̀nà ń bẹ dáadáa. Kódà ní gbogbo ìgbà kan náà ọ̀tún ilé iṣẹ́ ọ̀ṣọ̀nà jẹ́ iṣẹ́ ìṣọ̀nà àti iṣẹ́ igbá kíní jẹ́ ìpilẹ̀ṣẹ̀ Ọ̀yọ́ state. Tó yẹ pé tí wọ́n bá lọ bí trade fair ni àbí nǹkan kan wọ́n fẹ́ ṣe bí ìpàtẹ kan ni tí ó jẹ́ bí àgbáyé, wọ́n ránṣẹ́ sí Oníṣọ̀nà, wọ́n ránṣẹ́ sí Òǹgbà láti wá display, láti wá ṣàfihàn nǹkan tí ń bẹ lára àwọn nǹkan àrà tí ń bẹ ní Ọ̀yọ́ state, ká má tó sọ pé Ọ̀yọ́. Ẹlẹ́ẹ̀kejì lórí pé jáwọn ọmọ ń wá, ọmọ aráàtọ̀ ò lè kọ́ṣẹ́. Ẹ rí i pé mo jókòó kì í ṣiṣẹ́ kan tó jẹ́ pé iṣẹ́ tó jẹ́ kó gba sùúrù ni. Wọ́n bí irú mi àtàwọn míì tán tó jẹ́ gbọ́n mi tó jábọ̀ mi, wọ́n bí wa sí díẹ̀ ló jẹ́ kó mọ́ wa lára láti kékeré, kò jẹ́ kó ro wá lójú láti ṣe. So àwọn ọmọ táwa náà bí kọ̀ọ̀kan bí wọ́n bá lọ skul tí wọ́n bá ti dé, àwọn náà tí wà ń jókòó tiwa, so wọ́n fi ń lè mọ nǹkan pa iṣẹ́ ìṣọ̀nà yẹn. Àmọ́ ọmọ tí wọ́n bá bí tí wọ́n bí níta tí ò kí ń ṣe ọmọ ilé Oníṣọ̀nà kò lè ṣiṣẹ́ yìí. Tó bá lè ní sùúrù pé kì í ṣiṣẹ́ ìkanjú. Nísìn màá mú owó ẹyọ kan màá dé, màá mọ̀ lẹ́yọ kan màá dé. Tí mo bá fẹ́ ṣe iṣẹ́ ọ̀nà náà ẹyọ kọ̀ọ̀kan ni, kì í ṣe iṣẹ́ tá kàn gbé sẹ́nu mọ́sìn láàrín gbùrùrù kì í ṣe. So ẹni tó bá rojú kò lè jókòó, kò ní lè ṣe. Ó ti bẹ́ẹ̀ ni. Kódà ẹ ṣeun, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àyè tẹ́ fi gba àwa ẹ̀yà Yorùbá TV láti wá fi ọ̀rọ̀ wa yín lẹ́nu wò. Ǹjẹ́ tá a bá tiẹ̀ tún nílò yín láti tún fi béèrè ìbéèrè kan àbí méjì, ṣé ẹ lè fààyè gbà wá? Àǹfààní wà. Ẹ dákun ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí fáwọn aráalé. Orúkọ mi ni Abdulateef Adélọ́wọ̀ láti agboolé Ọ̀tún Sọ̀nà, Ọ̀yọ́ Aláàfin. Ẹ ṣé, a dúpẹ́ sà, ẹ̀mí yín ó gùn fún wa.